Seems to be no much improvement. They have to try new methods. What you are buying from me here is original. Wow. Nine. What's going on here? No, about so no lady. Don't you carry me. You just talk about Kubai. I want to lock up. Okay, I go for lady good. Kí ló dé tó jẹ́ pé lọ́jọ́ ayé tí lọ́wọ́ gidi lè mú ta. Tí ìwà ti wà tó bá ti jólówó báyìí, tó lówó rẹ̀ pẹ̀tẹ̀ ní báńkì, tí ò sí next of kin, báńkì, pèsè. Your father is just fighting for your progress in future. Kò sí wàhálà. Sẹ́rí address 10 lọ ti ṣìnà. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ní òyìnbó ìfi ojú yín rí tí wọ́n kó gbogbo property yín táwọn ilé ẹjọ́ tí wọ́n kó fún àwọn ọmọ tó bí fún yín gan nísìn níjọ́ wo lẹ ti fojú rí wọn gbẹ̀yìn. You are special. Do you think it is easy standing up to my father because of love? Gbogbo ala mọ̀ pé mi ò mọ ẹni tó ń trail mi, mi ò mọ ẹni tó ń dààmú mi báyìí torí Ọlọ́run. So snazzy. Mi snazzy Ọlọ́run gbọ́. Ó máa nà yín ẹ̀dùn sótọ́ ọ̀rọ̀ fún mi. Ṣé bọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ ayé? Táwọn fẹ́ máa parọ́ mọ́. Bí madam ṣe jáde. Tí bá ṣọ́ọ̀bù, ṣé máa pè yín ni? Salami. Bisola, Hadiza, Raf. Mi fẹ́ san pé ẹ disappoint me. It's love for real. Wẹ́rẹ́ la máa gbọ́. Oya, push, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Excuse me.
What? Okay, I'm sorry. But kí ló dé tó ń dúró sí agbègbè yìí ní àsìkò yìí? Like, I don't understand. Ṣé o mọ̀ mí rí ni àbí mo mọ̀ ẹ́ rí? Ó mọ̀ mí, mo mọ̀ ẹ́. But yín ò ní ká jọ̀tá ara wa. But kò fún mi ìṣẹ́jú kan ká fi sọ̀rọ̀. Kí ló fẹ́ bá mi sọ? Like, mi ò mọ̀ ẹ́ rí, ìwọ náà mọ̀ mí rí. Kò gbà mí láyè ká jọ sọ̀rọ̀. Kódà bó jẹ́ ìta máa sọ gbẹ̀yìn lélẹ̀. Kò sí wàhálà. Kò bá jẹ́ ilé tí máa sọ gbẹ̀yìn lélẹ̀. No problem. Mo tún wo ojú ẹ̀, mo tún rí omi ẹkún. Kí ló ṣẹlẹ̀? Ayé asán láyé yìí. Okay, ó yé mi. Bàbá òkú ìṣe òtán làwọn bàbá wa wí. Àwọn bàbá yìí ò mọ nǹkan tó ń sọ ni. Jẹ́ ká gbà bẹ́ẹ̀. Àmọ́ jẹ́ ká jọ wò orí ayé yìí. Wo ọ̀kánkán yìí. Buabo, Buabo, Buabo. Buabo, Buabo. Àṣà mi ni ìdánimọ̀ mi. Báyìí là ń ṣe nílẹ̀ wa ìfaramọ́ wa. Ibi onílé bá fọ̀nà sí lálejò ń tàn. Buabo, Buabo, Buabo. Our priority is to keep the country safe from all illicit drugs. Yes, sir. We all must work diligently, selflessly, so that the government will be proud of us. Yes, sir. Do not collect bribe from all those that are engaged in drug trafficking or even anybody. Yes, sir. If you collect bribe, that means you do not care about the consequences of this drug on the head of the general public. And remember the oath we all signed. Yes, sir. Yes, sir. And lastly, do not be selfish. As officers, ensure that you do not care about yourself alone. Yes, sir. Think about this generation. Think about your children's generation, their own children's generation, and their own children's generation. Couldn't you go? Yes, sir. Okay. I wish you all the very best. Thank you, sir. Thank you, sir. Yes. Sir, permission to follow, sir. You can pull out. Thank you, sir. You can pull out.
bèrè ó máa ń dòyìí ká ni aláìrò jẹjẹ yìí ṣáá ó ti wá ń di lemọ́lemọ́ o wọ́n dàbí ẹni wípé òwe àwọn àgbà ó wá dàbí ẹni wípé òwe ló ń pa fún mi o àgbẹ̀dẹ tó ń lurin lójú kan ó ṣáà yẹ kó yọ nǹkan kan. tó súnmọ́ sí kan báyìí sí ṣé tó bá ń ṣe ọkàn báyìí òwò ní Fẹ́mi náà ní fọkànbalẹ̀ kí ló tún ṣẹlẹ̀. Praise the Lord. Praise the Lord. The Lord is good and all the time. Àkọlé ọ̀rọ̀ wa lédi ni dídúró ṣinṣin nínú Olúwa. Kí ni mo pè é? Dúró ṣinṣin nínú Olúwa. That is standing steadfast in the Lord. Praise the Lord. A ti péjú pèsè báyìí ẹ ti tún múra Buabo tọ́dọ̀ ni ó máa ṣe é ṣe o ó máa ṣe é ṣe o afẹ́rún ọba ìlú afẹ́rún ìjòyè afẹ́rún ọ̀dọ́ afẹ́rún òkèrè Buabo tọ́dọ̀ ni afẹ́ ṣe é kẹ̀mọ́ ní musa ṣe mọ́ o ọdọọdún àmàkárí ṣe ní o ọ̀nà wàhálà mọ́yọ́ ní ìtìnú wa ná dédé àwọn àgbáyé ti bímọ láì àrùn ọmọ bí. So, what are we having for lunch? Tuwo chinkava. And it's almost ready. Hey, almost. I'm very sure you did that because of me. Sure, my love. Thank you. Have a good day. Thank you. I appreciate it, wallahi. Thank you so much. I have not taken Tuwo chinkava in a very long time. No, I used to do. Hey, where is Nasr? He'll be in his room. Please, help me call him. Okay. Yes. Thank you. Nasr. So, in a very long time, I have not taken Tuwo chinkava, wallahi. Buabo. Ye o. Mo há káàkiri há ọ̀tán há òhì pé dílé mi náà soyún. Mo jẹgi, mo jẹgbò. Mi náà soyún. Mo há lẹ́ẹ̀dàfà. Aláwo, dédé, aládùúrà. Èhì ó bọ́hi. So mo wá fọ́ di wá ẹ̀dọ̀ Buabo. Di wá ba, di há ba fọ́. Dílé mi náà soyún. Mo ti mi náà soyún báyìí. Mo dẹ̀ wá dúpẹ́. Fọ́ dílé bímọ. Náà yàtà láfíà tó bá dọ̀dọ̀ ẹ wá. Dílé gbé ọmọ nẹ̀ dílé gbé wá ọ̀pọ̀lọpọ̀ ẹja àtúnṣu dílé kó wá dé wá mú dúpẹ́ lọ́dọ̀ ẹ wá ń bá wà rè yẹn ní o. Buabo yéyé o. Àìsàn ńlá kan mà ló kọlù mí èmi àtàwọn mọ̀lẹ́bí mi bí eré la pè ṣùgbọ́n yéye tí ń bá ṣe ti ọ̀tá ni ọ̀pá ìtìlẹ̀ lásán làbá máa pè bọ̀n tí ó bá ṣe ti Buabo òkú náà bá máa pe èmi lónìí ṣùgbọ́n nítorí pé Buabo dá ẹ̀mí mi sí mo tún lè wá lọ́dún ìkílé wá bá yín yọ̀ àti kóṣù wá àti kẹjà wá àti kó gbogbo nǹkan tẹ̀ ń jẹ wá èmi àtàwọn mọ̀lẹ́bí mi àwa dúpẹ́ lọ́dún yìí pé Buabo ṣe o tó ń dá ẹ̀mí mi sí. Buabo kò ṣe èèyàn mi. jẹ́ ìṣòro kan tó ń fẹ́ yìí kò fún mi nígbà díẹ̀ èmi á yanjú ẹ̀ má dẹ̀ get back to you. No. Ọ̀rọ̀ gbàdé ẹ̀kọ́. Ṣòdígbà tí mo ti wá sọ́fíìsì ẹ̀yìn sí a máa yanjú ẹ̀ báyìí. Ní mọ̀kọ́ tó máa ń jẹ́ tí wọ́n máa ń fi nǹkan falẹ̀ báyìí. Wàhálà kan ti máa ń ní pẹ̀lú ẹ̀ tó bá ti fẹ́ nǹkan báyìí kó yá. Kó yá ni. Ẹ ká ṣe báyìí sí. Bí a ṣe báyìí jẹ́ àwábì kan tó wà mọ́ conducive
ká lọ sọ tiwọn. Ìyá wa ṣe é bínú wọ́n ní tá bá lọ́rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ là ń dà àwa méjèèjì yìí ni mọ̀ bóyá ó sọ fún yín bí ta ti bọ̀rọ̀ wà bọ̀. Wọ́n sọ fún mi wọ́n ṣàlàyé fún mi. ẹ̀fẹ́ àkóríkòsùn làwọn méjèèjì pàápàá àwọn tí wọ́n mọ̀ gan-an wọ́n máa ń rò pé ìyá kan náà ló bí wa ni. Gbogbo ẹ̀ pátápátá ló ṣàlàyé fún mi. Ṣùgbọ́n mi ò mọ̀ bóyá wọ́n rántí ṣàlàyé fún yín pé ó ti tó bí ọjọ́ bíi mélòó kan tí mo ti máa ń sọ pé mo fẹ́ rí yín mo fẹ́ rí yín mo fẹ́ rí yín. ó ṣàlàyé àmọ́ gbogbo nǹkan yẹn ló ti ṣàlàyé fún mi lórí fóònù. ó kàn jẹ́ pé ẹ mọ bí ìlú ṣe rí àsìkò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so gbogbo ẹ̀ ló dẹ̀ yé mi ó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé kò sí kan tí ó kọjá agbára àdúrà mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ wípé àdúrà ti gbà. Àmín 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 Jésù àmín. Ẹ wò mo ti gbọ́rọ̀ yín gan ni o gbogbo bí Ọlọ́run ṣe ń ti ọwọ́ yín ṣiṣẹ́ agbára gbogbo ẹ̀ lórí ìròyìn kan dọ́dọ̀ tiwa náà torí ẹ̀ lèmi náà ṣe ń sọ wípé ọkọ mi gbọ́dọ̀ jẹ́ kí n meet yín àmọ́ mi mọ reason tó fi ń lọ́ra láti mú mi wá bá yín. kò bó ṣe kúrò náà lọ́ra ṣùgbọ́n gbogbo nǹkan pẹ̀lú àsìkò ni ẹ̀mọ́dẹ̀ nígbàgbọ́ pé àsìkò tó náà máa dá yín lóhùn lóde ìgbà. Àmín 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 Jésù. Ẹ kúkú mọ̀ pé ọ̀rọ̀ oyún níní kò fi bẹ́ẹ̀ kẹ́yìn ọkùnrin lára àmọ́ tá a bá ti wá bí ọmọ náà tán wọ́n di ti yín nìyẹn. kíkúkú ṣe bẹ́ẹ̀ pé pé kò ká wa lára adìyẹ wa ń làágùn irun ara ẹ̀ ni ò jẹ́ ká mọ̀ ṣé nígbà tẹ́yìn bá ń ronú káwa náà tún máa ronú ni nígbà tá a bá jọ ronú gba ọ̀nà àdúrà fẹ́ tètè gbà. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù. Àrà níṣẹ́ Elédùmarè bí ó ti wù ló ń ṣe òun ló ṣe púpọ̀ fún ẹni tí ò béèrè kò ṣe rárá fún ẹni tó ń béèrè kádàrá kọjá òye èèyàn àfi ká gbà fún ká sì fọgbọ́n ṣe é torí ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe é. Ṣẹ́rí ọgbọ́n yẹn gangan náà làwa náà fẹ́ dá báyìí ṣé mọ̀ pé àwọn àgbàlagbà náà sọ wípé orí ọmọ ló ń pọmọ wáyé bóyá tá a bá fi ọmọ ọlọ́mọ ṣọmọ tiwa náà dé. Lágbára Ọlọ́run tí yín náà dé. Àmọ́ ó ní àwọn nǹkan tá a máa ń sọ fáwọn èèyàn wa ṣe rí ọmọ tẹ́ bá ti gbé lọ ń bì ó ti di ọmọ tí yín kò ń ṣọmọ lọ́mọ mọ́ o ẹ̀tọ́ sì ni kẹ́ tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí gbàrà yín ló ti jáde o Olúwa ò ní jẹ́ kẹ́ kábàámọ̀ pé ẹ̀gbọ́n ọmọ lọ́wọ́ mi o. Àmín àmín Jésù. Lágbára Ọlọ́run kó máa lọ́wọ́ rẹ lẹ́yìn. Àmín 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 Jésù. Ẹ̀yin náà dẹ̀ ní kábàámọ̀ pé fún wa lọ́mọ. Bí orú ọmọ ọdún mélòó lẹ wá fẹ́ ń sìn. Àwa ń wò pé kó tó bí ọmọ ọdún 5. Ọkùnrin àbóbìnrin. Èmi sọ pé ọkùnrin mo ṣáá sọ pé dandan obìnrin ló ń fẹ́. Bẹ́ẹ̀ ni ṣé mo wí pé wọ́n máa sọ pé ọmọbìnrin wọ́n máa jẹ́ kí ilé kún ni àti pé pàápàá àwa ọmọ obìnrin aláàánú lójú o. bó ṣe máa ń sọ gbogbo náà nìyẹn àmọ́ kò sí ìtòkè ìṣọmọ nù kọ́lọ̀ ń ṣe gbogbo ọlọ́mọ rere dé sọ tó bá yẹ kóbìnrin náà lọ fẹ́ mo gbà. mo rìnrìn títí mo dé kò bí mi. ọkọ mi mo dẹ̀ ní ìtẹ̀lé ẹ̀dọ́ òun ní rárá ṣé bí kí wọ́n pọ̀ gbé ẹ̀dọ́ òun kí máa tẹ̀lé mọ́tò padà bọ̀ wálé ni. Kàríkà dààmú I can take good care of myself. ẹ má yọra yín lẹ́nu. Má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ tí n bá yọra mi lẹ́nu nítorí tiẹ̀ ta ni kí n yọra mi lẹ́nu fún un yà sọ fún mi sọ fún mi ọkọ mi. ọ̀rọ̀ yín yé mi àwọn ìmọ̀ gbàgbé kí mo kì í ṣe ọmọ kékeré mọ́ o. mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ má bá mi dáṣà yín mọ́ má bá mi dáṣà yín kò sí bí ọmọ ṣe lè dàgbà tó ọmọ ní lọ́dọ̀ òbí ẹ̀ you are still my baby. Okay, accepted. I am still your baby. àwọn ìmọ̀ gbàgbé kí mo ti lọ́dún 5 léèwé o. ó sì jẹ́ pé tó bá ti ń gé ẹ lọ́wọ́ báyìí wàá tún máa ború ká ni mélòó ní ìrìn Àbújá sí Kaduna ilé ló ṣì wá ibi tó ń lọ yìí jìn ìlú mi ni entirely Oǹdó lọ́hùn. Màámi àti Kaduna àti Oǹdó iṣẹ́ Ọlọ́run wà pẹ̀lú mi zanlora dukena nǹkan kan lèmi kàn fẹ́ lọ́wọ́ yín o ẹ ṣáà máa fàdúrà ránṣẹ́ sí mi. Nọ́sírù mi ò blame ẹ mi ò blame ẹ yes
Daddy ẹni mo blame. Mi ò mọ reason tí o fi change posting yẹn. I think I can guess. Okay. Torí wọ́n fẹ́ kí n kúrò nílé ni. Wọ́n fẹ́ kí n lọ mọ bó ṣe rí nílẹ̀ bòmí. Ṣé mo, experience is important, and then you know I need to be exposed to some things. So kẹ́ tó dejú kẹ́ tó là, ọdún kan ti pé, I'm back. Nasiru. Ma. Nasiru, mo ò pé kò like ibi tó ń lọ yìí o. Mo ò pé kò like ẹ o. Mo máa like ẹ. Torí mo ti ka ọ̀pọ̀lọpọ̀ nípa ìlú Ondo àti àwọn èèyàn ọbẹ̀. Really? Bẹ́ẹ̀ ni, ìlú dáadáa ni, àwọn èèyàn ọbẹ̀ dẹ́kọ̀ọ́ yàn mọ́ra. So màá tún máa fún yín láwọn update yẹn tó bá tún ṣe ń lọ. Èèyàn ọmọ yìí ṣá tó bá ti gbé báyìí fún mi ó dààmú fọlọ́run ṣọ́ ẹ. Èwo ló fẹ́ gbé ẹ lọ́nà àwọn ọmọ yẹn náà? Ok, ìwọ wojú mi dáadáa. Make sure pé o drive carefully, right? Drive carefully. All right. Ṣé dáàbò ṣe mo fọlọ́run sí ẹ? All right, dear. Mo rìnrìn títí mo dé gbòbí náà. Mo rí tuntun. Yeye o, Buabo, yeye, mo wá béèrè nípa ìrìnàjò tí mo fẹ́ rìn láìpẹ́ yìí. Àìsè, ọláwo tí màá kò sẹ́ tí sẹ́ níbí. Apàtà ìbàtíyàn yìí, wọ́n fẹ́ ìbàtíyàn ni àmúṣe òwádìí. Ìṣẹ́gun bá ti rí, á ṣàlàyé hàn wá. Bóyá dẹ́ lọ àbí dẹ́ máa lọ. Àtùbò yóò yẹ dẹ́ lọ. Àbí tí mo fẹ́ màrí yẹn, fẹ́ da gbóhùn àbò fẹ́ jẹ́ rẹ̀ fún. Kí ìwọ fẹ́ ṣe nínú ẹ̀? Fẹ́ jẹ́ rẹ̀ bá sọ. Ẹni bra. Ẹni bra. Wọ́n fún ẹ báyìí. Buabo ti gbọ́ mi gbọ́ ṣùgbọ́n wo mọ́. Àṣìṣe. Ìjọ wọn mọ̀ràn ju ẹ ní ìjọ ìkẹyìn àbẹ̀yìn ìkẹ́. Wọ́n máa fọ́ ọ̀nà ẹ̀ wò. Dàbí ìrìbí ìjọ ìkẹyìn yóò wáyé àbí dábàá sì kẹ́ mọ́jú. Wọ́n máa fọ́ dábàá sì kẹ́ mọ́jú. Hello, good afternoon. Good afternoon. Sorry, I heard you talking to your friends a few minutes ago that you were posted to Igbekebo local government area. Yeah, that's true. I was posted to the same place. I want to know if you know your way there so you can help me. Actually, I met a friend who is a native of this town, so she described the place to me. I should be able to get it. Okay. Besides, you can get a cab. Oh, that's fine. Thank you. Hello. If you don't mind, I'm going by my own car. I don't mind. Okay, that's okay. Are you ready to go now? Yeah, but I'm waiting for a friend. I want to get something from her. Okay, no problem. We'll wait here together. All right. My name is Nasri. Friends call me Nas. My name is Omowonola. Omowonola. Wono in short. Oh, you are Yoruba? Yeah, of course. Don't I look like one? Lójú ẹ̀dẹ̀ tutù bí ojú ọmọ tó bí sílùú òyìnbó. Tó dàgbà sílùú òyìnbó. Ta kò lè sọ pé wá sí orílẹ̀-èdè láti wá mú àṣẹ ìlú bàbá ẹ̀ṣẹ̀ ló ṣe wá fún youth service. Well, don't be deceived by my face. Bí mo ṣe wà yìí, ọmọ Naija ni mí. Nigeria yìí ni mo ti ka primary school, secondary school. In fact, mi ò gun ọkọ̀ òfurufú rí bó ṣe ń wò mí yìí. Ó ga o. Anyway, Hausa ni èmi. Àmọ́ mo gbọ́ èdè Yorùbá dáadáa. Really? Báwo ló ṣe jẹ́? Èdè Yorùbá lẹ́nu ọmọ Àrẹwà. Máa ṣàlàyé. Yorùbá ni màmá mi, bàbá mi ni Hausa. Bí mo ṣe gbọ́ èdè Hausa, bẹ́ẹ̀ ni ìyá mi kọ́ mi lédè Yorùbá. Okay. Ó ti yé mi. Kó dẹ̀ wá máa wò ó. Bó ṣe jẹ́ lọ́dọ̀ títí ẹ̀, bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ títí èmi náà. Really? Ọmọ Yorùbá ni bàbá mi. Ṣùgbọ́n ọmọ Anambra ni ìyá tó bí mi lọ́mọ. A jẹ́ wípé o gbọ́ èdè Igbo àti Yorùbá. Dáadáa. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ o,
a jẹ́ ipò orí kan wà tó máa ṣe fún mi nìyẹn. Mo fẹ́ kó kọ́ mi ní èdè Ìgbò. Ìyẹn kéré tó bá mọ̀ pé o lè sanwó ṣé o rẹ́dì láti sanwó fún. Owó kẹ tí mo ti rò bí àwa ní kémi gan kún elédè Haúsá ká tiẹ̀ fi dira wọn. Èmi kẹ̀ kọ́ mi ò ní kankan tí mo fẹ́ kọ́ lásìkò yìí o. Owó náà mọ̀ náà láti bí ọdún 16 láti wà ní school from primary to tertiary gbogbo nǹkan tá a kà kí láti fi ṣe wo jẹ́ ká sì fi nǹkan tá a kà ká fi rí nǹkan ṣe náà ká tó mọ next thing to learn. Kò dẹ̀ wá sí ẹ̀kọ́ tí ò wúlò. Ó dáa mo ti gbọ́ wo bá mi check Google map ṣáà ti miss ọ̀nà báyìí. Àti miss o ní pé yàtọ̀ bá dọ̀wọ́ yẹn sí. Ọ̀márè wá. Buabo ọmọkùnrin yẹn gbé wá yìí kò mà jẹ́ dínà láfíà lásà àti ìgbàdúrà kó rán lára ẹ̀ẹ́dì balẹ̀. Kí ló ṣe náà? Irú ìbéèrè wo nìyẹn pé kí ló ṣe? Ṣèbọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni ṣọ́ ń bí ń pé kí ló ṣe? Ṣebí mo sọ fún yín mo ní kẹjẹ́ ká gbé lọ sí hospital ẹni ká máa gbébọn níbí ṣé ibi báyìí lọ́mọ tó wá mọ̀ nǹkan tó ṣe ni. Actually mo gbọ́ pé ìyá yẹn ní agbára gan torí ẹ̀ mo ṣe support pé ká gbé wá síbí báyìí. Èmi náà gbọ́ pé wọ́n lágbára àmọ́ èmi rò pé agbára spiritual nìkan ló ní wọn lágbára medical. Tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká gbé lọ sí hospital ńgbà náà. Ẹ ti pè é jẹ̀ báyìí Buabo sáyé náà mi o jẹ́ dára ìbalẹ̀ o jẹ́ dára ìbalẹ̀ o jẹ́ dára ìbalẹ̀ jẹ́ dìgbàdúrà o jẹ́ dára ìbalẹ̀ o ìrọ̀ pẹ̀sẹ̀ o dídá àwọn o ìmọ̀ sẹ́kù o tí wọ́n gbé wájú ní ẹ̀rọ múrẹ̀ lọ ní o ẹ̀wà múrẹ̀ lọ ní sọ́tún bí ẹ wà ní gbé ẹ lọ wà mẹ́ẹ̀rẹ̀ lọ pé ní tó lé kú wà rí ṣe ọ̀nà àlà rẹ̀ abalẹ̀ o pé àdòkú má bàa yẹ ẹ lójú o àlàáfíà àdìjẹ́ tiẹ̀ Buabo jẹ́mọ̀kàndọ́mọkẹrin dìgbà àlàáfíà o kọ́pà ni o WhatsApp nílẹ̀ ní o máa dìdòkú o máa dán gbòkú ẹ̀ ránṣẹ́ lọ́lé o di mẹ́ẹ̀rin lọ o di kéèrè kò lọ́lé o ó ti fẹ́ ń wẹ ìtura dé bá ẹ o gbà ṣẹ́gun o gbà àlàáfíà ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ̀wà. Báwo lè ṣe believe pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí medical ni ẹni tí kòkòrò ṣe tó kọ̀ déédéé ṣubú ẹ̀dẹ̀ believe pé medical ni. Ṣé spiritual wa ni. Irú question wo ló ń bí mi yẹn. Pẹ̀lẹ́. Kí ló tún wá sọ pé ó ṣe. Ẹ̀dẹ̀ ń béèrè pé kí ló ṣe ṣe bára ẹ̀ ti yá ẹ jẹ́ àwọn lọ jàre. Ṣe bẹ́ẹ̀ kọ́ tí mo sọ fẹ́ pé ká gbé wá síbí ìbàdàn tó ní rárá ká má gbé wá hospital ni ká má gbé lọ ká ní pé hospital la gbé lọ ni ṣé wọ́n lè wò ó sọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹ̀ dìde kó bẹ̀rẹ̀ sí ni máa rìn bó ṣe ń rìn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gbàgbé ìpìlẹ̀ àwọn bàbá wa ọjọ́ òun ẹni bá ní wọn ọ̀gbọ́n ó ń bú bàbá ńlá bàbá ẹ̀ ní jẹ́ kí n sọ fún ẹ ẹbọ ni ká má ṣe o àwọn bàbá ńlá bàbá wa ti ní ìwòsàn kóyìnbó tó dé ẹ já lọ. Ìmọ̀ tí Elédùmarè dábì fẹ́ ò sí a máa gún ni bẹ́ẹ̀ kì í ṣoògùn a máa pa ni àmọ́ kì í ṣọtí ohun tá a mọ̀ tá ò fojú rí ni bẹ́ẹ̀ ó dó ìka wa. Bí kò bá sí ìfẹ́ ayé ò lè gún bí kò bá sí ìfẹ́ ayé ò lè dùn àmọ́ ká ṣọ́ra fún ìfẹ́kúfẹ̀ẹ́ nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ a máa gbé ni ṣubú ìfẹ́kúfẹ̀ẹ́ a máa gbé ni ṣánlẹ̀ tó jẹ́ wípé. Ọmọ Wọnúọlá ó ṣe má jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú iyèméjì jẹ́ ká fi iye kan bẹ̀rẹ̀ kí ohun gbogbo ba lè jẹ́ ọ̀kan. Ìbùkún ni fún ẹni náà tó ń bẹ̀rù. Obìnrin ni mí, ó yẹ kí n ṣe iyèméjì díẹ̀. K'Ọlọ́run má ṣe mí lálára òfò bíi baálẹ̀ lóbì kan. Ẹnì kankan nínú wa ò ní ṣòfò ara, bẹ́ẹ̀ la ò ní ṣòfò ẹ̀mí. Ìpàdé mi àti ẹ bí ohun t'Elédùmarè lọ́wọ́ sí ni. Ọmọ Wọnúọlá, ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ.
ìfẹ́ tí ò lè já láéláé. Nasri. Yes. Can I trust you? You are. Yes, you can. 100%. Yo, Alhaji. So, Alhamdulillah, his business. I mean, your new business. So, oh, Alhamdulillah. Yes. Okay. Oh, our previous discussion. I did not forget you said you want your daughter Aisha to marry my son Nasri. Wallahi, I support it. Wallahi, I support it. Wallahi, it's very, very good. Yes, beautiful. Wallahi, Alhaji Danlami, you're full of innovations. Alhamdulillah. It is. We'll call you later too. MashaAllah. MashaAllah. Masalam. Hey. Alhaji Danlami. Hey, I forgot to tell you that there was one time he discussed with me that he wants his daughter Aisha to marry our son Nasri. Oh, Alhamdulillah. Alhamdulillah. I like that idea. So it is true. That's what? That great minds think alike. Very, very true. Wallahi. Wallahi. But now, you have a very, very big assignment for you to do. What? You have to convince Nasri to accept the offer. Hey, Megida. Hey. Of course, he will gladly accept the offer. I hope so. I will be very, very glad. Wallahi. I love that innovation. I wish and I hope so. Oui. Because Nasri can be very, very funny. Àgbà wa búra bẹ́wẹ̀ ò bá ṣe ọrí. Ó yá wa búra ṣé wọ ò ní fẹ́ rí ni. Ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kí iná ìfẹ́ jó. Ẹ fi wọ́n sílẹ̀ kífẹ́ wọn ó lè fẹ́. Fẹ́fẹ́fẹ́ ó fẹ́ délé ìfẹ́. Ọlọ́run ló mọ bí orí ń bẹ́sẹ̀ rè. Ẹ má fojú ẹ̀yà mẹ́yà paná ìfẹ́. Ẹ má fojú ìbò ńlá wọlé òní. Ìfẹ́ ò lédè, ìfẹ́ ò mẹ́yà. Kò méje òdodo lédè ìfẹ́. Fẹ́. Àgbà wa búra bẹ́wẹ̀ ò bá ṣe ọrí. Ó yá wa búra ṣé wọ ò ní fẹ́ rí ni. Ẹ fi wọ́n sílẹ̀. I love you. I love you more. Ìfẹ́ òtítọ́ Ìfẹ́ àìṣetàn láti sísìnyí lọ. àti títí láéláé. Ta ni yẹn? Èmi ni o. Wo ta ni? Èmi Túnjí. Ǹjẹ́ àwọn tó wá kiri rẹ̀ ní tí ń jí. Má máa bá gbogbo ẹ̀jẹ̀ fún ọ̀hún tí ń jí. Ọ̀rẹ́ ibi ló wà ní. Nǹkan tí ń ṣẹlẹ̀ ń tà. Kí ló ṣẹlẹ̀? Owó máa bọ̀ jáàánú. Ṣé sùúrù jàre jẹ́ ń tilẹ̀ o? Hello, mami. Ṣàlàfíà ló wà. Yes, ma. Mo ló wà wà báyìí. Mo ń lọ síbi iṣẹ́. Ọlọ́run àti màmá mi fi ṣú ẹ̀ o. Àmín, àmín. Anyway, mo ní kí n gbúrò ẹ̀ náà. Exactly nǹkan tí mo expect náà nìyẹn. Mo ti mọ̀ pé nǹkan tẹ́ máa sọ nìyẹn. Àbọ̀ ọmọ mi ṣe bá sọ̀rọ̀ lánàá. Wo bá blame mi, ibi tí ìṣúra ẹni bá wà lọ́pọ̀ ẹni máa ń wà. Òkè tí mi bá wá pè ẹ́, ta ni mi bá máa pè? Ẹ dẹ̀ máa pe dádì, ṣe bọ́kàn yín ni wọ́n. Dádì ló pe ló fi gálálẹ̀ gàràgà. Ok, mo máa pè yín lálẹ́.
Túnjí, òun àti Pam 5 and 6 ni wọ́n. O tẹ̀lé, can't you just dress corporate for once? Wọ́n ti jọ múlẹ̀. Hi guys. Hello. Ṣé wà okay. Ìgbé ayé àwọn tó ń gbé ní oko àtàwọn tá à ń gbé ní ìgboro. Èwo lẹ rò bóyá ó dáa jù? Ìgbé ayé àwọn tó ń gbé ní oko. Oko bíi ti báwo? Ìgbé ayé ìgboro lèmi fẹ́ràn jù. Ohun tí wọ́n fẹ́ràn jù ò túmọ̀ sí bóun ló dáa jù. Àbí baálẹ̀ fẹ́ràn ẹ̀gúsí. Ṣé ẹ wá sọ di oúnjẹ gbogbo ìlú ni? Ó dáa. Kí ni ìwọ rí tó fi sọ pé ìgbé ayé oko ló dáa jù? Àbí. Ohun tí ó jìnnà, tí ó rújú. Àbí òun náà ṣáà ní gbogbo à ń rí. Ayé àgbẹ̀ bí ayé àjẹrọ̀run ni. Bí ayé àjẹrọ̀run ni. Ẹ wò, kò sí èéfín ọkọ̀, kò sí eruku kéruku. Afẹ́fẹ́ àlàáfíà ni wọ́n ń gbà sára látòrí igi. Àbí gbogbo aṣáàlà ṣe biology ní class. Bẹ́ẹ̀ni. Ohun tí ó dàpọ̀ mọ́ kẹ́míkà wọn kì í jẹ rárá. Tí wọ́n bá máa jata tòójọ́ ni. Tí wọ́n bá máa jẹ̀fọ́ tòójọ́ ni. Àmọ́ ṣá gbogbo ala máa fi ayé sílẹ̀ lásìkò tá a dá. Ṣùgbọ́n ká ní àlàáfíà ló ṣe pàtàkì jù. Fún èyí, àwọn tó wà lóko ó ń gbádùn. So nǹkan tó ń try láti sọ ni pé àwa táwa ń gbé gbòòrò àlàáfíà. Mi ò sọ bẹ́ẹ̀ o. Àmọ́ kí ni jẹ́ kí n sọ̀rọ̀ má gẹ̀rọ̀ mọ́ mi lẹ́nu jàre. Mò ń fà bó sọ pógùn abọ́ ìjò ègbé ní ìsà. Angode, that's my girl. Ó yá tún sọ mi. Òótọ́ ni mo sọ jàre. Wò jẹ́ kí n sọ fún ẹ. Kò sí nǹkan kí nǹkan, kò sí ìgbádùn kí gbádùn táwọn tó ń gbé ní oko tó ń gbádùn táwa ní gbòòrò tá gbà. Wá gbọ́, sórí tó bá ṣe lówó ẹ̀ ló ṣe máa jayé sí. Ìwọ náà wo àwọn kan gbàlódé ń sìn. Lóòótọ́ àwọn kan gbàlódé wọ́n wà nínú oko, but ó lè compare bó ṣe wà ní ìgboro sí bó ṣe wà ní bíbáyé. Now take for instance, phone ti wà everywhere, so get. Now wo network. Ṣé òun kọ́ là ń wá network káàkiri táwọn wá ń gùn tàti máa rí network káàkiri tó dé pàpẹ́? Electricity. Ṣé o lè káyé ìgbà tá ti níná ní bíbáyé láti ìgbà tá ti dé bíbáyé? Jobs and so on and so forth. So kí ni nǹkan tó ń sọ? Ìyẹn náà wà bẹ́ẹ̀ náà. Àmọ́ ṣe bó ṣe wà nígboro náà nìyẹn. Ṣe rí ní èrò tèmi o, kò sí ìgbé ayé tí kò dá nínú méjèèjì. Ẹ jẹ́ ká kọ̀ gbà wípé ìgboro gbà wá láyé iṣẹ́. Nígbà tá a wà lọ́dọ̀, tá à ń wá àti jẹ, àti mu, àti là káàkiri. Tá bá wá látàn, ẹ jẹ́ ká padà sílé, ká wá sí. Ló bá parí. Equation ti balance. Mo máa rántí kinní kan. Ṣé gbọ́ nípa ọdún tó máa ń ṣe nínú ìlú yìí? Ọdún yẹn popular gan. Have you guys heard about it? Ṣé Buabo? Yes. Èmi náà máa ń gbọ́ nípa ẹ̀. Èmi náà máa ń gbọ́. Ìwọ ò tiẹ̀ gbọ́dọ̀ máa gbọ́. Ìbọ́dún ẹ̀ lọ gbé lọ nígbà tí wọ́n rìn kíkẹ́ tó máa ń jẹ́ ẹ̀ tó ń jẹ ẹ̀yìn. Alábòsí, oníwèé ìròyìn, ìwọ ló mọ̀. Ìwọ náà ló mọ̀. Jọ kí ló fẹ́ sọ nípa ọdún jàre? Ẹ fẹ́ yín sílẹ̀. Anyways, nǹkan tí mo gbọ́ nípa ọdún yẹn ni pé wọ́n ní ọdún yẹn máa ń dùn gan. It's very very interesting and people from all over the world náà máa ń wá. Mo dẹ̀ máa wish pé kí gbogbo wa yìí ká witness ọdún yẹn. Déètì wo ni wọ́n fẹ́ ṣe náà? I think it's on the 17th. 17th? Yes. Mo dẹ̀ fẹ́ travel. Ṣé o lè travel lẹ́yìn ọjọ́ yẹn ni? Do you want to witness it? Yes, of course. Okay, no problem. Kọ́lọ́run ṣọ́ wa jùgbà náà lọ. Àmì o, ẹ wo, ó yẹ ẹja padà sórí nǹkan tá à ń sọ. Kí ni nǹkan tá à ń sọ? Mo ló like Pam. Òde wa láyé, òde wa o, onídáná jàgùlà ò bá wa lólòdé wa. Òde wa láyé, òde wa o, onídáná jàgùlà ò bá wa lólòdé wa. Òde wa láyé, òde wa o, onídáná jàgùlà ò bá wa lólòdé wa. Òde wa
Màjàlá. Erin máa lóko lẹ́ olóko. Erin máa lóko Màjàlá. Erin máa lóko lẹ́ olóko. Erin máa lóko Màjàlá. Erin máa lóko lẹ́ olóko. Erin máa lóko Màjàlá. Ìkóràmó wẹ́mú kóràmó wẹ́mú kórà. 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 Síyàwó 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 ọmọ rẹ̀ mi. Síyàwó 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 ọmọ rẹ̀ mi. Síyàwó 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 ọmọ rẹ̀ mi. Eye omi tíyàwó. Today. Are you serious? Honestly, ó dàbí kó máa ṣe lọ every day ní ìdí. Owó tẹ̀ ń lò yàn ẹ̀. Owó ń lọ ẹ̀gan lẹ́yìn gan ṣe. Bébì, wo kí ní kó máa lẹ́yìn ẹ̀. Say yes. 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 I spread my wings, stretch to the last of my body far. Kábíyèsí o. A dáa fún yín o. Àṣẹ. Ayé yín kalẹ̀ o. Àṣẹ. Ẹ ṣàṣeyọrí. Àṣẹ. Kábíyèsí o. Àwa ni ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ tá wà nílùú ní àsìkò yìí. Ní àkọ́kọ́, a wá láti kí yín fún ayẹyẹ ọdún tí à ń ṣe lọ́wọ́. Inú wa dùn púpọ̀ nítorí ẹnì kọ̀ọ̀kan nínú wa ò rírú ọdún báyìí rí. Èyí fi wá ń dá wa lójú pé àṣà àti ìṣe àwọn bàbá wa ò ní parun. Níkẹyìn, a dúpẹ́ lọ́wọ́ yín àti lọ́wọ́ gbogbo aráàlú pátá fún àyè tẹ́ fi gbà wá. Ibikíbi tí a bá dé, a ó máa sọ nípa tilẹ̀ yìí. Igbóbìní àti ìlú Oǹdó lápapọ̀ pé ìlú dáadáa ni, èèyàn dáadáa sì ni àwọn èèyàn ọbẹ̀. Kábíyèsí o. Ẹ ṣé. Ẹ káàbọ̀ sí ìlú Igbóbìní. Ìlú àlàáfíà nílùú wa. Ìlú ológo ni. Ìlú olókìkí ni. Ṣùgbọ́n a fẹ́ kẹ́ máa ròyìn wa káàkiri gbogbo àgbáyé. Ẹ sọ nípa tiwa bá ṣe wà. Wọn kì í fìyàn rúbọ ń lu yìí o. Wọn dẹ̀ kì í fìyàn ṣoògùn owó. So àlàáfíà lẹ máa gbèlú ìtẹ́ máa ṣàṣeyọrí. Ẹ sọ fún wa nǹkan tẹ́ bá need tàbí ṣèrànwọ́ fún yín, ẹ jẹ́ ká mọ̀. Kábíyèsí o. Ẹ ti mọ̀ mí báyìí, èmi fẹ́ mọ̀ yín. Ẹ sọ orúkọ yín fún mi. Kábíyèsí o. Orúkọ tèmi ni Nasudan bàbá. Kaduna ni bàbá mi. Ọmọ Ọ̀yọ́ Ìgbòho ni màmá mi. Mo rí pé dánárì wà ní. Mo gbọ́ dán bàbá. Káàbọ̀. Kábíyèsí o. Orúkọ mi ni Ọmọwọ́nọ́lá Adéoyè. Mo wá láti ìlú Ọ̀yọ́. Ọ̀yọ́ Mèsì Ọ̀gọ̀. Ojú ẹ̀gún régé. Wàá kó máa bá wa gbé bí. Kábíyèsí o. Níbi tọ́rọ̀ dé dúró yìí, mo fẹ́ kẹ́ fẹnu àṣẹ ṣàdúrà fún àwa méjèèjì. Ìyàwó àfẹ́sọ́nà mi ni. Ń gbọ́ ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Òkè, máa ṣàdúrà fún yín. Ẹ jẹ́ kí n mọ àwọn tó kù. Kábíyèsí o. Orúkọ tèmi ni Victoria. Mo jẹ́ ọmọ bíbí ìlú Cross River. Cross River, Abadie. Kábíyèsí o. Orúkọ tèmi ni Adékúnlé, ọmọ ìpínlẹ̀ Ògùn ni mí. Ibo? Ògùn State. Ògùn, ìlú ológun. Ṣàgámù ni sà. Ṣàgámù, ìyàwó ẹ̀kan. Kábíyèsí o. Orúkọ tèmi ni Fọláṣadé Oyinlóye, ọmọ bíbí tìlú Ìbàdàn. Ìlú àwọn ọmọ àfikàrùn fọ́ ẹ̀kọ́ mu. Kábíyèsí o. Orúkọ tèmi ni Omidan Abímbọ́lá, mo wá láti ìlú Èkìtì. Èkìtì kété. Iyán la máa ń jẹ lónìí o. Ṣé ti bá wa gúnyán? Kábíyèsí o. Orúkọ tèmi ni Túnjí Oyinlóye, ọmọ bíbí Èkó. Ẹ káàbọ̀. Kábíyèsí o. Orúkọ tèmi ni Lúkòsí Ọmọ́wùmí, mo wá láti ìlú Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde, ẹ máa prepare ìfọkọ rẹ fún kábíyèsí kẹ́ tó lọ.
Ìyẹn túmọ̀ sí pé Haúsá àbí Fúlàní làwọn bí ẹ. Bẹ́ẹ̀ ni sà, bàbá mi ni Haúsá, ọmọ Yorùbá ni màmá mi. Ó jẹ́ pé ẹlẹ́sìn Islam ni. Mashallah, bẹ́ẹ̀ ni sà. Ǹjẹ́ o mọ̀ pé ẹlẹ́sìn Kristẹni ni ìwọ náà? Bẹ́ẹ̀ ni, mo mọ̀ sà. O mọ̀. Anyway, kì í ṣe pé ẹ̀sìn Islam náà ẹ̀sìn tó burú ni. Ó yẹ pé àwọn kan ọjẹ́ kàńdà láàrin ni wọ́n fẹ́ máa sọ ẹ̀sìn Ọlọ́run di nǹkan tí ò yẹ kán sọ di. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam. Ẹnikẹ́ni tó bá ń ṣe ohunkóhun tó tako àlàáfíà, ó ti tako Islam. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ara wa, kódà kó máa kírun kì í ṣe múmìnì. Báwo wá ni ìwà àti ìwọ ló ti fẹ́ máa ṣe ń gbàgbọ́ pé ìgbàgbọ́ yóò jọra? Mo nígbàgbọ́ pé ìgbé ayé àlàáfíà lájọ máa gbé. Nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn, èmi àti ọmọ wọn náà la máa yanjú ẹ̀ láàrin ara wa. Àwọn náà ọ̀rọ̀ ló délẹ̀, wọn náà dá sí. Kò sí nǹkan tí èmi fẹ́ sọ mọ́, ẹ ti sọ ètò pọ̀ náà rọ̀, kò sí nǹkan tó fẹ́ sọ. Mo wí ohun tó wí, ìyẹn ṣe gbọ́. Ẹnìkan sọ pé mo wí ohun tí o fẹ́ wí. Sọ̀rọ̀ mi yẹn sì sí owó sọ tẹ́nu ẹ̀ náà. Kódà, Ọlọ́run á ṣe wọ́n ní ọ̀rẹ́ ara wọn. A'udhu billahi minash shaitani rajim. May the Almighty Allah forbid the fact that you, the son of me, Alhaji Usman Babangana, get married to a Christian over my dead body. Listen, this is a journey that will take you to nowhere. It is better you don't embark on it. I'm telling you, Walai. Oh, Dad, Ina Sunta, I love her. Shut up! What do you know about love? You better don't let me curse you. Can you go? May Kaparu. Madam, talk to your son. Make it. Nostril, what is going on? What is going on? What do you want me to say? So are you still discussing this particular girl with your father? I've told you, it cannot work. And your father will not be happy hearing you talking to that girl. Besides, my son, I've told you about Aisha. Yes, the daughter of your father's friend, Alhaji Salami. That we are proposing for you to marry. What else do you want? Tell me. But why? Why? Why don't you care if I love her? Why don't you care about my feelings? You want me to get married to Aisha? Now this is it. Whether you like it or not, I'm going to marry Wonu, and that's fine. So we'll need your assistance in our further investigation. Text will understand to you. Ṣé Donald jọ ẹ tí ó lè pa ọ̀rọ̀ ojú ẹ tí ó lè pèdè ẹ? Mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ pàtí. Ṣùgbọ́n rẹ̀ lásán lè pera yín. Sori kí n má parọ́, èmi àtọmọ yẹn àti múra wa dáadáa. Olódodo ni Olúwa. Tó bá yẹ kí mo ti parọ́ rẹ́pù mọ́ ẹ̀ tó ti lù ẹ́ tó ti lu ayé ẹ̀ bàjẹ́. Ìbájọ́ sọ ni o lè gbà. Ìwọ́n tó yọ pàǹtí ń di ara ẹ̀ fún ara ẹ̀ ń sọ pé ṣé mo bọ́ yọ pátá mi. Ṣé ọ̀gá sọ fún yín nípa Kọ́lápọ̀? Ṣebí ó kàn lọ síbẹ̀ ó dẹ̀ bá sọ ó dẹ̀ kúrò níbẹ̀. O mọ gravity nǹkan tó ń kó rẹ̀ sí. Ṣé mánéjà gbówó yín sá lọ ni àbí bíi ti bọ́ kó yé mi? Afẹ́fẹ́ ti fẹ́ àti rídìí adìyẹ. Àṣírí ẹ ti tú. Àbí stupid boy yìí tuntun lọ gbowó lọ́wọ́ àǹtí Lọ́lá ni. The problem is not how to get money now, it's how to spend it. She's got to know where it is sure. Ẹ wo mi ìrọ̀ ìmú ẹjọ́ tẹ wọ́n rọ̀ bíbá yìí náà ṣé ẹ̀kọ́ tí mo kọ yín wá ṣe ń bí lélẹ̀ ni. Ló ti délẹ̀ tán yìí sí. Tẹ́ẹ̀sì tẹ́ẹ̀
contract that ní láti join. Legal business, cargo. What is this now? Kí ló ṣẹlẹ̀? Store wo? Wọ́n sọ wípé òkú kì í fara pamọ́ fún ẹni tó bá máa wẹ̀ fún. Kí ló ń hide nǹkan funfun? Ṣèrú sómi ló ti yẹ kí náà lọ́jọ́ ni. Ṣé kò ṣe pé àgbàlọ́ ni mo máa ìfẹ́ jẹ́ fún bọ́dà mi báyìí? Oh, no. Why? Ó ṣe kìíní, olùdẹ̀, ó ṣe kejì, olùdẹ̀, tó fẹ́ jẹ irun ni. Ní ìmọ̀ bí wọ́n ti kó obìnrin yìí, kòkòrò ajẹnirun ni wúmà yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìta kókó. Màá dá ní okòwò yẹn once again 1 million at one time. Ó túmọ̀ sí pé ó máa gbówó gidi nìyẹn náà ọ̀rẹ́ máa bá mi jẹ́. Olóògbé olóògbé o, ọ̀hún gbogbo olóògbé kankan gbogbo ẹnìbọ̀dì. Ìwọ gangan ni obìnrin ológo dídán náà tí mo fi pàtàkì fún ọkọ ẹ. Onda o, mọ̀nàmọ́ná ló ń kọ́ ní àmì wúrà. Onda o, ológo dídán o. Ọ̀rọ̀ méjì yóò mú àwọn òdì. Ó rò bí ẹni wípé ẹyẹ tí ń bá ní ìwọ ọmọ ni. Ṣorí tí àgbébọ̀ bá sọ nǹkan tí ojú ẹ̀ rí lọ́wọ́ àwòdì. Orúmọdé yóò ní lọ sí àkìtàn lọ jẹun. Torí mò ń bá ẹ sọ́ọ̀sì Yorùbá. Màámi, ìjà gbòòrò lóró Ìbàdàn. Ìyẹn ò túmọ̀ sí pé bí gbogbo ìlú ṣe rí nìyẹn o. Wọ́n ṣàrà àwọn tó jẹ́ pé wọ́n lè jìjàkadì nínú wọn ká tó wá sọ̀jà gbòòrò. Kò sí bá a ṣe fẹ́ ṣe gbòòlò tí ò ní rùn gbẹ. Ibi gìjàgìjà là á bẹ́kùn. Kódà kékeré nu wọn ìjà ni o. Màámi, ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni? Èyí tá à ń sọ táì ti sọ̀tàn iná ni. Ìdílé onígbàgbọ́ la bí ẹ sí. Mi ò fẹ́ kó ní kankan ṣe pẹ̀lú Mùsùlùmí. Tábà tẹ̀ wá wò ó títí wípé orí bí ẹdílé Mùsùlùmí ṣó tó wá yẹ kó jẹ́ ìran Haúsá lọ́dọ̀ àwọn Boko Haram lọ́hùn. Màámi, ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún bóyá kò yé yín. Ṣé rí Boko Haram tẹ́ wọ yẹn wọ́n follow principle Al-Quran ni o. They are not Muslims. Wo ó sì ń lọ mí fún jù. Ó dàbẹ̀ pa létí lápá ní ẹ mọ́ lọ sùn. Tó sọ pé ọmọ alẹ́ sí lápá ní ẹ á tó ẹ̀sìn. Ó yá wá múra ṣe wọ òní fẹ́ rí mi. Ẹ fi wọ́n sílẹ̀. And now, I'm sorry about what happened the last time. Má bínú now. One more light in us here. Yes. I promise that I'm going to take you out now. Trust me. I'm not going to fail. Má worry. It won't be like usual again. Má worry. I am sorry. This time I am sorry. Yeah. Oh. Ṣé lórí ọ̀rọ̀ mommy àti daddy. I've been trying to convince them too from my hand. What about you? We're not going to give up on our love. Yes. We won't give up. I'm sorry. I'm going to call you back. That's it. So. Who have you been talking to over the phone? It's Omowonuola. Nah. Don't care. Listen! I told you to desist from talking to that girl. You daring me? Kai! Wallahi to lie, she will be like the G like Ilahwa. Nasaru! I will show you my bitter part. I will make sure that I let you know that I'm your father. Wallahi! You! I don't know why you should listen, Alhaji. I don't know why they don't want me to marry Wonuola. It is Wonu I want. Ọmọ tí a bí ìdílé onígbàgbọ́ kò gbọ́dọ̀ fi ìlànà tí Jésù Kristi fi lélẹ̀ sílẹ̀. Pastor, ṣe bára ìlànà tí Jésù Kristi fi sílẹ̀ náà ni ká máa fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara wa. Irú ìfẹ́ báyìí kọ́ ni ìwé mímọ́ ń wí. Pastor, ṣé ẹ̀yin nígbàgbọ́ pé àti Christian o àti Muslim o Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn? Bẹ́ẹ̀ni, Ọlọ́run kan náà ni. Àmọ́ ìgbàgbọ́ nínú Kristi ló ṣe pàtàkì. John chapter 6 verse 35. Jésù sọ fún wa wípé èmi ni oúnjẹ ìyè. Ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá
ibi ò ní pa láíláí. Even Galatians chapter 2 verse 16 ó sọ wípé a kò dá ẹnikẹ́ni lára nípa ti òfin bí kò ṣe nípa ti ìgbàgbọ́ nínú Kristi. Kí ni mo pè? Ìgbàgbọ́ nínú Kristi. Ó yá wá sọ fún mi, ṣé ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣé ó lè bẹ ní ìgbàgbọ́ nípa ti Kristi? Yàtọ̀ sí ìyẹn, ṣé o ronú nípa ọmọ tí ẹ máa jọ bí ṣá? Pásítọ̀, ẹ wo, ẹ ṣáà jẹ́ ká nígbàgbọ́ pé ohun gbogbo ló máa ṣe ṣe. Ìwé Mark chapter 10 verse 27 ó sọ fún wa pé nípa ti ènìyàn ó lè ṣòro ṣe, àmọ́ nípa ti Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Aṣòdì sí Kristi kò lè ṣọ̀rẹ́ ọmọ Ọlọ́run láíláí. Pásítọ̀, Násírò kì í ṣe aṣòdì sí Kristi. Kí ló ń ṣe ẹ́? Bí wọ́n ṣe ń gé ẹ lọ́wọ́ kan ló ń bọ òrùka sí mi. Kí ló dé náà? À ń gbèrò ọmọ di ẹ lọ́wọ́ kú, ó ní wọ́n jẹ́ kó wọn lọ sákìtàn lọ́jẹ̀. Bí mo bá fẹ́ bọ̀ yẹn, kò ń ṣe lójú mi. Time. Ìyá wa, ẹ ní sùúrù. Wọ́dọ́lá. Excuse me, Pastor, ẹ wo, mo ti nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí. Mo ti love Nashri, mi ò lè fi sílẹ̀. I can't leave him. Ọ̀dà, ẹ jẹ́ kí a gba àdúrà. Pastor, àdúrà. Ẹ ti bá sọ owó ọmọdé fẹ́ sọ tán. Àdúrà di ọ̀pá Kristẹni, ẹ jẹ́ ká gba àdúrà. Ní orúkọ Jésù. Bag. Èmi ni mo ní. It's my bag. It's your bag? Yes. Okay, I will. What? Okay. Okay. Ta ló ní báàgì? Who owns this bag? Èmi ni mo ní bag. Yes. Okay, pè mí padà jọ, pè mí. Yeah, o ṣe, mama expect call ẹ. O ṣe. Ṣọmọ, ṣorí báyìí sí. Ṣó tán àbí ò tán? Mo mọ̀ pé nǹkan kan wà nípa ọmọkùnrin yẹn fẹ́ tí ò dáa. Mo mọ̀ àti kó jẹ́ Mùsùlùmí, kankan wà ń pa ẹ̀. Bá a wí fún ọmọ ẹni agbó orí ọ̀kẹ́rẹ́ koko láwo, mo sọ tèmi tó. Drug, oògùn olóró. Ó wá gbé sínú báàgì wọnú. Mo lè gbọ́ wípé bàbá ọmọ yẹn ò ká ẹyẹ ẹ̀dẹ̀ rí.
àbí bóyá oògùn olóró tí bàbá yìí ń gbà lọ́wọ́ àwọn ọ̀daràn òun ló lọ ń tà yẹn o. Ṣé kò ṣe tí wàá fi tiẹ̀ kó bá mi báyìí torí Ọlọ́run? Àbí kí ni gbogbo ilé kí la máa ṣe báyìí? Ó dẹ̀ dá mi lójú wípé àwọn òbí ẹ̀ wọ́n máa lo ọwọ́ agbára láti bọ́ kéèsì wọn mọ́lẹ̀. Láyé yes èmi náà rí pé mo lo gbogbo agbára mi gẹ́gẹ́ bí amòfin láti gbé ọmọ yẹn ó wọ ẹ̀wọ̀n. Ẹni àmọ́ yóò bá dà lápá kó ṣàtì máa fẹ́ títà wá ní ọmọ mi ní kẹ́ bá mi dù ọmọ mi ní kẹ́ bá mi dù. Torí ogun ló máa ń ṣìyàn èpò kì í ṣìyàn jà nígbà tó ti jẹ́ pé òun lòun ní drug yẹn ọmọ wa kò sí wàhálà pẹ̀lú ọmọ wa mọ́ kò sí wàhálà pẹ̀lú ọmọ. Wọ́n sọ pé inú báàgì wọnú ni wọ́n ti rí i. Kí tó máa fi mọ́ pọ́ ọmọkùnrin ìṣẹ́ èèyàn burúkú ayé àtọ̀run ni. Ẹ̀mí Ọlọ́run ló kó sínú tó fi jẹ́ kó jẹ́wọ́ wípé òun lòun ní otherwise ọmọ wa bá problem báyìí sọ̀rọ̀ yìí. Ilé náà máa kó òun náà lọ́gbọ́n pé tí àwọn òbí èèyàn bá sọ̀rọ̀ yẹn máa ń gbọ́ ni. Ìkọ́sẹ́ àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun àkàbà ojú ẹ̀ lè má tó. Ṣọ́ máa ń gbọ́ ni àfi tí wọ́n bá kan ìjọ̀gbọ́n wọn kì í gbọ́ràn. Gbogbo èkìtì ló máa ṣẹlẹ̀ báyìí níbo lọ́lọ́pàá yẹn sọ wípé wọ́n wà. Wọ́n ti transfer wọn lọ sí NDLE office ọ̀jẹ̀ pọ̀lọ̀ drug. Ṣé àti wọnú ọlá náà? Yes witness lọ́mọ ẹ̀ náà she's a witness. Ọlọ́pàá ló ń pè mí sí ọlọ́pàá ló ń pè mí sí. Hello. You guys are fools, wallahi. But sir, we did as recommended, sir. Shut up! Yes, sir. You did as I commanded, so how come my son is the culprit? We learned he told the police is the owner of the stuff, sir. Are you insane? Where did you plant this up? In the lady's bag, sir. On the lady's bag? How did you know it's the lady's bag and not my son's bag? As a matter of fact, sir, your son has no bag in the vehicle. What you are trying to tell me is that Nasiru lied against himself? Exactly, sir. Kai, wallahi, Nasiru is a bastard. Hey! Hope this news has not gotten to any media house. We learned from the police that some media houses interviewed him, sir. Kai! Now, rush to Nasiru and tell him, from now till we finish this case, Nasiru has no father. He should never disclose that I am his father. He should not put me into trouble. Could you go? Yes, sir. Tell him. Expedite action and make sure that the case and the file is transferred to this office. Could you go? Yes, sir. What are you waiting for? Ọmọdé yìí o, ìwà rere níbi gbogbo tó bá ti bára ẹ ṣàyèrè àjọ níwà èyí ọba wù ọmọ mi ó ló máa ká. Báwo ni? Náà mo fẹ́ farabalẹ̀ gbọ́ àlàyé ẹ̀ dáadáa. Ṣé bó ní ọ̀gá drug enforcement agency ni bàbá ọmọ náà? Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe wá ṣe tí ọ̀rọ̀ fi lè tó báyìí? Kò yé mi náà but nǹkan tó dá mi lójú ni pé ó fẹ́ fi kíní yẹn ṣe àkóbá fọ́mọ wọn ni. Àkóbá kí ló ṣe? Ó sọ pé ó ń fẹ́ ọmọbìnrin kan tí wọ́n fẹ́ jẹ́ kó fẹ́. Ṣé nítorí pé wọn ò fẹ́ kó fẹ́ ọmọbìnrin kan ni wọ́n ṣe ṣáájú ilé fún ọmọ tiwọn? Ó ń bọ́mọ rẹ̀ wí òbò lórí tó bá jọ ọmọ ọ̀tá yẹn kọ́ kí ló máa ṣe fún un? Tẹ̀ wá mọ̀kọ́ tó ṣẹlẹ̀ tí mo rò ní pé ọmọbìnrin yẹn gangan tí bọ̀bọ̀ yẹn fẹ́ oná fẹ́ ṣèkà fún kó tó di pé wá dà lórí ọmọ títí wọn. Ta ni ọmọbìnrin náà? Kí ló dé tí wọ́n fẹ́ kó fẹ́ra wọn? Àǹtí, èmi ni ọmọbìnrin náà. Bẹ́ẹ̀ ni, ìdí tó ń ṣe fẹ́ ká fẹ́ra wa ni pé ẹlẹ́sìn ìgbàgbọ́ lèmi, òun dẹ̀ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Ọ̀rọ̀ iṣẹ́ wa yé mi ni. Kí ló wá dé tí wọ́n sáré kiri báyìí? Ẹ wo, mo ń sáré kiri torí ìfẹ́ tí mo ní sí nursery ni. Torí ẹ̀ mo ṣe ń sáré káàkiri. Mi ò lè dá nursery dá gbogbo wàhálà yẹn. Kí wá ló fẹ́ kémi ṣe fún ẹ? Gẹ́gẹ́ bí amòfin tẹ́yìn jẹ́,
mo mọ̀ pé máa ní àwọn legal advice tẹ́lẹ̀ fún mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí tí wọ́n bá charge nursery sí court ó máa lè ní help tó máa ṣe fún mi. ok ṣé bó wà ń bẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ẹ bá dé ọ́fíìsì máa fi tó àwọn àgbà lọ́ọ̀yà tó jù mí lọ létí wọ́n á lè tọ́ wa sọ́nà àti nǹkan tá a máa ṣe lórí ọ̀rọ̀ yìí. jẹ́ kan wọlé. Come in. Assalamu alaikum. Usman. Adeolu. Adeoye. Usman Babangana. Allah Akbar. Alhamdulillah. How are you? Very, very good to see you. Adeoye. I met my Adia. Oh. Adia. And this is Adeolu. This is my very good friend from university days. Adeolu. Beautiful woman. Alhamdulillah. Please have a seat. Thank you. Adeolu. Alhamdulillah. Adeolu. You now became very particular. What about you? Hey, how is this our very, very naughty friend? I'm forgetting his name. Johnson. Hey, Johnson! It's well, it's good, doing good. I keep in touch with him. Very good. He lives in this state. Ah! Yes. I must find time to see him before I leave. Right? Yes. He's a pastor now. Ah! Yes. I know. Since our university days, the way he used to prayer. I know he will become a pastor one day. Prayer warrior. Very good to see you, Let's not forget. Madam, what would you like to take? Take, sir. I be very pretty. This is my very good friend. What like? Excuse me, sir. I know you would like to spoil your friend for old time's sake, but we actually came here for a purpose. Yes. Can we please attend to that? Yes. Hey, Adi, the matter is even become very, very tricky. I am not liking it at all. My only son has an engagement with one Yoruba Christian lady, and I strongly oppose the engagement due to faith. I mean religion. And one way or the other, they got into trouble. This drug issue. And you know, we later find out that the father of the lady in question is a senior advocate, and he is not ready to allow the matter be swept under the carpet. And I don't want my son to go to jail. Yes, sir. At the same time, I don't want to get into trouble. Yes, sir. So we have been very disturbed to our life. Yes, sir. The research to meet a good lawyer and sort things out with him lead us to your place, sir. Wallahi. What is the name of the son? Nasiru Babangana. Nasiru Babangana. Nasiru Usman. Hey, I am Usman. I mean my only biological son. And what is the name of the girl in question? Mowonola. Yes. Mowonola. Mowonola. Yes, sir. The name of the son again? Nasiru Babangana. Usman. Adewe. It will interest you to know that the girl in question, Omowonuola Adeoye, is my daughter. You know that? Allah. àná ọlọ́run ní fi wá sílẹ̀ àmọ́ gbogbo ẹni tí ó bá rìn nínú ọ̀dọ̀ rẹ̀ yóò rí ògo rẹ̀. Deolu, Usman, before we can proceed into celebrating our reunion, we must first resolve the issue on ground as it concerns our children. This is very important. What annoyed me the most is that my friend here, my very good friend Usman, is the one that planted the drug in my daughter's bag
just to implicate her. Hey, Adebayo, I am very, very sorry, wallahi. I am very sorry. Please forgive me. I am very sorry. Pastor, ẹ jọ̀ọ́ bá wa bẹ̀ wọ́n. Ọ̀bẹ gé ọmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹ̀ nù. Ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe. Mo pé máa tó nǹkan tó báyìí. A kò fẹ́ dẹ́rù bà ni. Ẹ jọ̀ọ́ bá wa bẹ̀ wọ́n, please. Adeolu, you have had them. You just have to forgive them. You see, the Bible says in the book of Matthew chapter 5 that blessed are the meek, for they shall inherit the heart. You just have to forgive. You have to let go. Look at yourself. Listen, just look at what we are going through because of one stupid girl. But sir, as an NDLA boss, you should be able to use your influence to get me out of this mess. I know that is what gave you the guts. Nasra, let me tell you something. Your father is NDLA boss, but I will not get you out of here until you do an undertaking that you will not see that stupid girl again. Daddy, I am sorry. I cannot. And then you rot in jail. Wallahi. Megida. Please, my dear. Please. Don't let him rot in jail. Don't call me. Do whatever your daddy says. Write the undertaking. I know you are a good boy. Don't call me. Just please. No, Mom. I love Wonuola. I would rather rot in here than write any undertaking. I will not. You will. Nasru, I understand you so much. And I know how it feels to be in love. But I understand your parents better. You need to do what they want. So you mean I should sign the undertaking, never to see you again? Nasru, you just have to make your parents happy. You need to do it. Oh. Wonuola, where is the love we profess? Wonuola, you don't love me. I love you. But you have to do what they want. Hey, young girl. You didn't move your hand. You're very stupid. Young girl, look at me. Get out! Stupid boy. You are claiming love. You are gaining love. You are stretching out your hand. My presence here. My presence. In this congregation who has any reason why these two may not be joined together in holy matrimony, let's just speak up now or remain silent forever. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tí ó ní ìdí kan àbí òmíràn tí a kò fi gbọ́dọ̀ so àwọn méjì yìí pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọ̀rọ̀ àbí kí ó dákẹ́ títí láéláé. Fún ìgbà ìkẹyìn
Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tí ó ní ìdí kan àbí òmíràn tí a kò fi gbọ́dọ̀ so àwọn méjì yìí pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọ̀rọ̀ àbí kí ó dákẹ́ títí láé. Ní ìwọ̀n ìgbà tí kò ti sí ẹnikẹ́ni tí ó ní àtakò sí ìgbéyàwó yìí, ní báyìí a ó so àwọn méjèèjì pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. This wedding cannot hold. I have a very good reason why this wedding cannot take place, and therefore, with the power conferred on me, I hereby cancel this wedding. Johnson, tí o bá kí ṣe ọlá rẹ tí mo wò, mi bá da ibi ìbà irú, máa crumble ṣọ́ọ̀ṣẹ́, máa sọ́ọ̀dì lẹ̀lẹ̀, níwọ. Orí bẹ́ẹ̀ o. Ẹlòmíì lè bá mi dánwò kó mu jẹ. Ìwọ, o wá níta lọ́wọ́ ara ẹ̀ láyé ara ẹ̀ láti da nǹkan ẹ̀yẹ tèmi rú lójú ayé mi. Why? Orí bẹ́ẹ̀. Kí ló rí báwo ló ṣe rí? Ṣé rí nǹkan tí mo rí? Ẹ ò rí o. Kí lẹ rí bàbá? Èèyàn burúkú nìyí. Kí lẹ rí tẹ́ẹ̀rí láti jọjọ́ ìtọ́jú pé ní ilẹ̀ rí? Ṣé wọn náà gbàlagbò kì í ṣe òbí èrè ni? Ẹ wá dojú ìgbéyàwó rú bẹ́ẹ̀ yẹn. Èèyàn burúkú nìyí o. Àgbàlagbà, which àgbàlagbà? Is this one àgbàlagbà? Àgbàlagbà dáadáa ni wọ́n o. Wọ́n ń ṣe àgbàlagbà tó dáa. Yes. See, let me tell you something. Whatever reason you have seen, it is very wrong for you at this very time to scatter this marriage. Yes. Now you have scattered it. What is the reason? Everything I did is with good intention. Hey. Really? Good intent? Oh, you mean good intent ruining someone else's joy? Could have any good intent? I mean, are you kidding me? No. Ruining other people's joy is not a good thing. But what you think is joy now would have ended up in calamity if I have joined the two of them together. Justin, save me no trash don't say. Also trash me. Talk in straight terms and stop speaking in parables. Okay. I want you people to know that joining the two of them together is a taboo. Taboo? Yes. What do you mean taboo? Yes. Because the two of them are of the same blood. Same blood? Hey! Chineke! Is there something wrong with just your upstairs, yeah? What do you mean by the same blood? How come? Darling, is this not right? Eh? I'm not sure. Me, I'm not sure. Some years ago, while I was still in the police force, in one of my places of posting, in Ondo State, see, an incident happened. Johnson, what has that got to do with the story we are talking about here? Pastor, please, sir, can you remember exactly the community where the incidents happened? That was in the Bobini. Ibobini? What happened? Really? What happened now? Never. What happened? It happened in the Bobini. I think. Something is not right. Exactly. The pastor is right. These children, both of them are my children.
How? How come? As a matter of fact, they are twins. Pastor, please, carry on. Carry on, Pastor, please. Carry on. Carry on. Hey. Excuse me, everybody. Please, I'm not being no joke. At this junction, èmi ò bá fẹ́ gbogbo wa. Kí nǹkan má bàa bàjẹ́ ju bó ṣe ti ń bàjẹ́ ìlọ. Kí ẹ̀mí mímọ́ kó jọba. Everybody, please, let us pray. Hey, madam, stop prayer. Stop prayer. This is not time to pray your life. Are you talking about Jackson? Is it Gogolana Jackson? Zainab, somebody here is claiming the maternity of my son and you kept quiet. Are you a fool? Say something! Subhanallah! Hey, she's claiming the maternity of my own son! Subhanallah! What is the Subhanallah? Yeah. If I hear Subhanallah again, I will put you into trouble. Wallahi. Say something! Subhanallah! Is Nasr my son? Subhanallah! Alhaji, Subhanallah! La ilaha illallah! My husband! Yes. Alhaji, let me explain. They told me my husband never dog dead. Which Jenny are you talking about? Did I go to heaven? No. I shall walk on the dying. I shall walk on. Me and my friend. Ọ̀rẹ́, ẹ̀rù bà mí. Àyà mi ń já. Kí ló ń jẹ láyà? Mo ti wọlé ọkọ tọ́jọ́ mẹ́ta. Mi ò lóyún àárọ̀ dalẹ́ rí. Mo ṣe mọ̀ pé Mùsùlùmí lọ́kọ mi. Ó láǹfààní láti fẹ́yàwó méjì. Tó bá tiẹ̀ wá fẹ́, kò dùn mí. Tí yẹn bá bímọ tèmi ò bá bí. Ṣé kò ní káwọn mi jáde? Àwọn ọ̀rẹ́ ní sùúrù. Jọ̀ọ́ náà, ṣé ẹ̀yin náà ẹ ṣe ìgbìyànjú kankan náà? Ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Kò sí gbìyànjú tá a ṣe. Kò sí hospital tí wọ́n ti mọ̀ wá. Kí ló wá rò pé lè máa ṣẹlẹ̀? Mi ò débi fọ́lọ́run o. Ṣé bí wọn ló mọ òkun tá a ṣe nígbà tá a wà ní yunifásitì? Ó mọ̀ ọ̀rá tá a dá. Àwa ń bí. Òun ló lọ́lẹ̀ fún mi yìí ọ̀rẹ́. Àfikọ́ náà ṣàánú mi. Wọ́n forí jì mí. A ní gbogbo ìdáríjì tọ́lọ́run. Àdúrà náà ni mò ń gbà kó lóun forí jì mí. Ọ̀rẹ́, nǹkan kan ṣàlè mí mọ̀. Òun ni wípé bí ẹrù bá kan òkè tó kọ ilẹ̀, ibì kan la máa ń gbé kalẹ̀ sí. Bẹ́ẹ̀ ni, dúró náà ọkùnrin kọ. Ó ti travel as usual. Ṣùtàn. Àìkó falẹ̀ ìfà tí ń ṣe. Ẹ̀dẹ̀ náà ń wóyún. Báwo lóyún ṣe fẹ́ dúró? Oyún ò lè dúró. Ọ̀rẹ́ báwo lè yí sí báyìí? Ṣé màá sì torí pé mo fẹ́ lóyún kó má lọ bí iṣẹ́ mọ́? Ṣé kò wá ní ṣiṣẹ́ mọ́ torí pé mo fẹ́ lóyún? Gbogbo ìgbà tó wà lé ńkọ́, kí lóyún ò wà fún? Wo ọ̀rẹ́, màálù tó yọké àdùnmọ́ alápàtà ni. Ṣó ti bí ìrìn àjò tọ́kọ ẹ lọ yẹn? Opportunity ni fáwa. Ọmọ, àwọn gbọ́dọ̀ sí. Ṣé ọmọ bẹbí fòwúrọ̀ mi jó abiyamọ fẹ́ sọ? Èèbà abiyamọ fẹ́ sọ. Ọ̀rẹ́, a kú oríire. Ọlọ́run á bá ẹ wò, abẹ́ ẹ dá sí. Bá mi tálẹ́ lọ́lọ́run máa ṣe ọmọ yìí. Àjẹmọ́nú ẹ̀dẹ̀ ni ní agbára Ọlọ́run. Ó yá, pé yín lọ mi yọ̀ fún wọn pò ti bímọ. Wọ́n ti sọ fún wọn 4 kg lọ́mọ yìí. Ó wé gan ni. Tú. Ṣàṣírí yóò ní tú ṣá. Ta ló fẹ́ tú? Ọkọ mi bá ló ń béèrè àwọn ìbéèrè kan. Ìbéèrè kí ni kí ló ń ṣe ẹ́ náà? Jọ o, ní nǹkan tá ti ń débọ̀ láti bí oṣù mélòó sẹ́yìn tọ́lọ́n dẹ̀ ti gbà fún wa. Nígbà tọ́lọ́n gan tún máa bá wa fi yọ sí, ó sọ pé mànú yìí súnmọ́ ẹ̀kọ́ tó travel, àbí wọn ò súnmọ́ ẹni. Ó súnmọ́ mi. Ẹ̀sọ́ kí ló wá rẹjọ́ fún gbó àfi tó bá máa kó bá rẹ̀ nìkan ló kù. Gbọ́nà, ìwọ ò lóyún ni. Mo lóyún. Ó lọ lè bọ rúùmù ni. Mo lọ. Bóyá ò tiẹ̀ púùṣì dáadáa. Mo púùṣì. Pé yín lọ ń sìn, yọ fún wọn pa sí bímọ. Jẹ́ kó yé wọn pé ọmọ yìí tóbi ọ̀rẹ́kẹ̀ 4 kg. Ìgbà tí Táìbà bímọ 2 kg lọmọ Táìbà.
ọmọ yìí ti gbórúkọ wá látọ̀run olúwa ti ṣe ni ọmọ ìyá máa jẹ́. Zainab, you do this to me? You did this to me? For us. It's one. For us. Alhaji. Hey! Hey! Zainab! Usman, be patient. I'm very sorry. I thought I had a son. Adebayo too doesn't have a daughter. Come on. Hey! Sherry, ìtumọ̀ gbogbo ẹ̀ ni wípé àwọn ọ̀gbẹ́jì ọjọ́ sí ni wọ́n fẹ́ fẹ́ra wọn yìí o. Yay! Hey, madam, I did not say anything. At this point, I am ready to kiss Zainab Wallahi. I am ready to kiss Zainab Wallahi. Zainab, you please. Can you all now see that it would have been an abomination for me to join them together? Indeed, oh. Indeed, it's an abomination. Madam Gio, I beg, please don't say abomination here, Wallahi. Chineke! Chioma! Chioma! Chineke! Mo yọ ẹ́ kúrò nínú ìra. Mo ṣí ẹ lóore. Mo gbé ẹ sí tó dà. Mo gbé ẹ lọ sí ilé ọlá. Mo sọ ẹ́ di èèyàn. Ó wá fi ilé ìsọ fún mi. Mo bí ọmọ síta ò jẹ́ kí n mọ̀. Ìṣúlẹ̀ yóò obìnrin. It's because of the family. I don't want to ruin my relationship with you. Pastor sọ fún mi. Mo kọ́ ọ̀lẹ́ yẹn lọ́hùn. Màá disfigure ẹ̀. Màá wẹ́ẹ̀dì kí ni màá lọ́yà bí. Nígbà tí mo wà ní kékeré kò sóhun tó yé mi. I spread my wings, stretch to the last of my body far. Kásù, kájí, kájẹun, káṣeré kò sóhun tó yé mi. Nígbà tí mo dàgbà tán ojoojúmọ́ láyé kọ́ mi lẹ́kọ̀ọ́. Ìgbádùn gidigidi ní oúnjẹ. Gbogbo ẹ̀ fresh lè máa jẹ́. Ó ga ọ́. Èyí tó dáa ní bíbí mi. Mo láìpẹ́ gan-an. Èmi gan rí bẹ́ẹ̀. Ọ̀nà yìí ni ọ̀nà Belebu àti ilé ọ̀bọ̀rọ̀wé. Ọ̀nà yìí ni igbó Buabo wọn. Ó yẹ já lọ. Rárá o, ẹni tó bá kí ń ṣọmọ ìlú ò gbọdọ̀ débẹ̀. Kí ló máa ṣẹlẹ̀ tá a bá débẹ̀? A kò mọ̀ wípé ọmọ ìlú nìkan ló lè débẹ̀. But ṣe bẹ́ẹ̀ yìí lè débẹ̀. Dáadáa, a ti lọ síbẹ̀ kí ọdún tó bẹ̀rẹ̀. Ẹ ti lọ síbẹ̀ kí ọdún tó bẹ̀rẹ̀. Ìgbà tí wàá lọ síbẹ̀ kí lẹ rí? Olófin tó tó aya Olúṣínà wí fẹ́fẹ́fẹ́ di kòkò sá o. Wí fẹ́fẹ́fẹ́ di kòkò. Ṣé ara àwọn òṣàlú yìí náà ni? Rárá o, ẹ̀kọ́ tí mò ń sọ ni pé ẹ lè wádìí òfin tó tó ṣá. Ọ̀rẹ́ mi nà. Mo kọ́ ẹ̀kọ́ tí mo wá ṣe ń lu ìyẹn. Kí lè rí kọ́kọ́ sílẹ̀ nínú? Ẹ̀kọ́ sílẹ̀ pé ibì kan wà tí ẹni tí ò kì í ṣe ọmọ ìlú ò gbọdọ̀ dé tán. Ibì kan wà tí ẹni tí. Kó má bàa ká má jèlé má fúrúgbìn ká kó má bàa kábàámọ̀ má fúrúgbìn èèwọ̀ torí kó má bàa ká kúlì ayé lè o máa jẹ sí o wá nílé bárajò kì í ṣe torí àjò.
ẹ bèrè wò àjòjì ẹ bèrè wò bí wọ́n ti ń ṣe nílẹ̀ yìí ẹ bèrè wò. ọ̀rẹ́ mi ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run àbá mi dúpẹ́ lọ́wọ́ yín kò kúkú sẹ́bí kò sára àtìgbà tí mo ti wà nílùú yìí ẹ̀yin nìkan náà lè wà pẹ̀lú ọlọ́run àbá mi wà pẹ̀lú gbogbo ìdáwọ́ lè ń báyìí tí mo máa yọrí sí ìrìn because láì sẹ́yìn mi ò mọ nǹkan tí mo lè ṣe ẹ ṣé gan mo dúpẹ́. a dúpẹ́ ara ni àwọn náà mú bí ta lè rìn sí. ẹ̀sẹ̀ àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àtijọ́ yìí ní ṣantinanta mi ò lọ sílé alágbo mo dẹ̀ fi òpó ológun tó yẹ kí n máa lò. àwa náà ti ń rò tẹ́lẹ̀ ṣé o mọ̀ kan tá a máa ṣe ó ní wúmà kan tó wà ń lù wá ń bí báyìí alágbára ni wọ́n máa ń gbẹ̀bí dáadáa a máa mú ẹ lọ sọ́dọ̀ wọn tá a bá ti débẹ̀ wọ́n máa mọ gbogbo òkun tó yẹ kó fún ẹ. ṣé bá wá béèrè wọn kan kò sówó kankan lọ́wọ́ mi. má wọ́ọ̀rì ń pa yẹn tá a bá débẹ̀ àmọ́ bá ṣe máa bá wọn sọ̀rọ̀ ṣé wàá jẹun sìn ẹ jẹ́ olóńgbò. ó sáré lélẹ̀ olókun ó padà bọ̀ wá sílé ọlọ́sàn ohun tó lọ ló padà bọ̀ ìwà rere ni ó hù kó lè jèrè ire. má furugbìn wá kó má bàa ká má jèlé má furugbìn ká kó má bàa ká àbámọ̀ má furugbìn èèwọ̀ torí kó má bàa ká kúlì ayé lè. bí kò ṣe nítorí ọ̀la akọ́bá ní kí kó bá ní o ti tún ronú. màmá mi ò ronú. o ò ronú kí ló wá ń ṣe. mo kàn ń rò àròkàn ni àbọ̀rọ̀ mi ò tó bẹ́ẹ̀. àròkàn náà ló máa ń fún ẹkún àti ìdá. Màmá, mo kàwé. Mi ò ríṣẹ́ fi ṣe. Mo tún lóyún. A ní o máa sunkún. Mi ò réyàn gbà lọ́wọ́ mi. Àwọn òbí mi tún lé mi síta. Wọ́n á dẹni tó wà wọ́sùn káàkiri. Ẹ wọ́n sọ pé kí n má kiri. Àní o máa sunkún. Àdúrà ni kó máa gbà. Gbogbo ohun tó bá ti dé bá ẹ̀dá láyé. Ọ̀rọ̀ kan ni tó bá dọ̀la. Àbó ògbọ́ máa sunkún. Ṣáà máa ṣàdúrà. Ká gbóhùn ìyá, ká gbọ́ tọmọ. Àmọ́. Lẹ́yìn ìyẹn náà. Àmọ́ kí tún ni. Àwọn tó ṣeré lẹ́yìn fún mi. ọmọdé burúkú ó bojú ẹ̀yìn òòjọ́ kọ́ lolúwéré pani. má ṣe pè ṣá máa ṣàdúrà máa ṣàdúrà má ṣe pè àdúrà ni kò máa ṣe kó o sọ láyọ̀ àtàlàáfíà ká gbóhùn ẹ̀ ká gbọ́ tọmọ. ìníṣẹ́ pé. tó bá dìgbà yẹn. ìníṣẹ́ pé. o ò gbọ́. mo gbọ́ yín. mo gbọ́ yín. àdúrà ni kò máa ṣe. ìníṣẹ́ pé. ọ̀gá ìyẹn anu àbáwọn nàbẹ. gbogbo ẹni tó ṣeré eléyìí fún mi wọn ò ní dẹ́kun ọmọ lé wọn.
gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá àfọwọ́fà yìí mẹ́tẹ̀ẹ̀ta ni. Ẹ wá gbọ́ o, ẹ tẹ àwọn ọmọ yìí nínú o. Tọ́wọ̀n bá ti bára wọn ní àjọṣepọ̀. Kọ́ má ṣe o, kọ́ má dán wo. Àmọ́ tó ń bá ti wá ṣe nǹkan burúkú máa ṣẹlẹ̀ sẹ́ni tó jẹ́ bàbá wọn o nínú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta. Pásítọ̀ Johnson. Níkìní. Pásítọ̀ Johnson àṣẹ ìṣèyàn. Pásítọ̀ Johnson àṣẹ ìṣèyàn. Pásítọ̀ Johnson ẹ wò. Mo kì í káàbọ̀ sílé kó tó pọ̀. Ẹ ní wọlé kẹ sún sẹ́yìn. Wọ́n fi gbogbo yín kú sẹ́. Ọlọ́gbọ́dọ̀ sẹ́yìn ọ̀tá ìdúgbò. Ṣé fẹ́ sọ bí tó ní aṣẹ́wó ni? Bíbí Ìbàdàn ní bíbí kẹsẹ̀ bí ẹ̀fù Ìbàdàn. Ló jẹ́ bí ẹ̀fù Ìbàdàn. Ló fi mú Ìbàdàn. Me, I don't see anybody. I dey my lane. So make yourself do it. Day your day, make I day my day. Ṣé ń gbókò nu àgbàjọ rà ká? Ṣé mi mọ̀ ń sọ? Ọmọ pé mi ń ṣe rìhásà nù. Mo wà ní rìhásà grand ni. Mo ń ṣe rìhásà nù. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ni? Irú orin wo gangan lẹ wá nǹkan o? Àpàlà ni. Níyẹn wá ló wí sí a. Torí kíni o? Gbogbo àwọn ẹgbẹ́ yín tí ń kó àpàlà orí wí sí a ní wọ́n jókòó lé. Ìgbà tí ẹ fẹ́ wá sí ìdíje, tí wọ́n sọ fún mi pé mẹ́kàlẹ̀ ń bọ̀ ni. Bí ẹ bá sọ fún mi pé ilé ìjọsìn wà níbi àbí mọ́sáàsì wà níbi, ebólúwa rẹ̀ ó ti dìbò orun mẹ́rù tí sì ti fi tẹ̀sùn bá àti tí ìmọ̀ ṣàṣàlà tó fà náà. Sàlálà wà ní wàsálà. Mo ṣáájú àlọ́ ẹ̀ sáàdì ẹ̀ ń sọ fún ẹ̀ sọ èkí ló dé gẹ́ ṣáájú wálé ayé ni. Sẹ́mi àti wọ́n jọ ní àdéhùn wípé màá ṣe exercise àti pé kí ló kàn mí pẹ̀lú exercise gangan. Ṣé mo fẹ́ lọ já boxing? Ṣé mo jẹ́ Anthony Joshua ni? Ọlọ́run tó ní oúnjẹ mo ṣe pààyàn fọlá àdúgbò àbí ìfóúnjẹ ṣeré. Èmi àmọ́ pé òjọ̀gbọ̀n, èmi kà Àkúrẹ́ kan ni, n bá ti jà, nínú ọmọjú àmì kọ́dà. Ẹ ò èmi lọ ìlú rẹ̀ mú ta yín. Ó jí fún wèé kan, náà ó sọ mẹ́nu rẹ̀. Ṣùgbọ́n ayé rẹ̀. N kò lọ ti rí. Ṣé n bá ń wọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ gbé báyìí? Dákòjó náà, kí lóòótọ́ ni wọn ò ju egbére lọ? Wọn kì í ṣe ìgbèrò kámẹ́rà tí mo sọ fún yín. Dúró bẹ́ẹ̀, kámẹ́rà rí ọ. Ẹ má bínú, ẹlẹ́gbàá àgbà. Ṣé ẹni ṣé bá ṣe wà ń lé? Ẹ bá wà níbi ojú mi, ṣé àwọn kámẹ́rà yẹn wà mí? Kò sí ibikíbi tí wọ́n sí. Hey, it's not information from someone. You go just kill her like that. But you might have any information from that. Put down now. But there's no point now. Never keep it. Show my one. That's the question. Ikú tó ń kojú gbẹ̀yìn ewé ló ń pa mọ́ ìgbà. Ó ń ṣe wípé àwọn sì ní nǹkan ṣe pẹ̀lú káàdì. What is the next line of action? Judah, 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 Judah. No, Judah. So I need láti jókòó ní the next step. Kó bá mi fọ́ èyí tó wà ní iwájú ẹ̀ kó fọ́ lórí dànù. Ojú tó jọ́pẹ̀, ó máa ń fi ọ̀nà sílẹ̀ nínú àwọn. Níbo lẹ ti rí ọlọ́pàá tó ń pa police dog? Ta ló fún ẹ ní aṣọ tó wọ̀? Let's do 80-20. I'm giving you guys just 24 hours to get it.
ọ̀sà.